ǹjẹ́ ẹ kú lélà kára lé ẹ káàbọ̀ lákérò ọ̀nà tá a bá ti rí ẹni ti pẹ́ ẹ̀kọ́ àti ìlàwí. Mo tún kí yín sí orí ètò tí a mọ̀ sí àtúpalẹ̀ òwe látẹnu bàbá olówe ọmọ kékeré yín náà ni Oyèlékè Oyèlọ́lá. Ẹ kú kalẹ̀ o, a tún ti kó wá lónìí bá a ṣe máa ń kó wá lọ́pọ̀kọ́ ọ̀yọ̀kú lórí èdè wa àṣà wa nílẹ̀ Yorùbá. Òwe bá a ṣe fi ń bá ni sọ̀rọ̀ àti bá a ṣe ń lò oríṣiríṣi iye òwe tó wà àti àwọn oríṣiríṣi ẹ̀ka òwe la fẹ́ máa mú wá fúnra wa gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń gbádùn wa. Lẹ́ẹ̀kan sí èmi ọmọ ìyá yín náà ni Oyèlékè Oyèlọ́lá. Mo rò pé ẹ ti wà létígbọ̀ ẹ ti fìkàlẹ̀ sí ẹ ti fàpèrè tẹ́ láti jọmọ́ tún gbádùn òwe tí a mú wá lénìí. Ẹ jẹ́ ká máa bá a lọ báyìí. Òwe bíi méjì náà la kó wá fúnra wa lónìí tí a jọ ṣàlàyé tá a jọ fọ wẹ́wẹ́ fúnra wa lórí ìkànnì yìí. Àgbàtán làá gba ọ̀lẹ. Òwe yìí gùn díẹ̀ ṣùgbọ́n màá ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ní àgbàtán làá gba ọ̀lẹ, tá a bá dáṣọ fọ́lẹ̀ àá pa láró, tá a bá gbé ọ̀lẹ níjà ó yẹ ká lè sìn délé. ẹ̀rípò nasẹ̀ díẹ̀. Àgbàtán làá gbọ̀lẹ̀ torí tá a bá dáṣọ fọ́lẹ̀ àá pa láró ni. Kí ni ìtumọ̀ aró? Kí ni aró? Aró ni nǹkan tí wọ́n fi ń rẹ aṣọ tó máa ń jẹ́ kí aṣọ mú ẹwà jáde ní ayé ọjọ́un. Aró náà wà láyé ìsìn, ó kàn jẹ́ pé kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ mọ́. Àwọn aṣọ kan tó mọ̀nàmọ̀nà aró ni wọ́n fi ń dá padà sí bó ṣe yẹ kí ó wà tí yóò tún fi wuyì ní ojú. Ẹ wá mọ̀ pé ọ̀lẹ, ẹ ti mọ̀ pé kò lè ṣe nǹkan kan, kò lè ṣiṣẹ́, kò ní nǹkan kan tó fẹ́ fi ra aṣọ. Tá bá wá fẹ́ ra aṣọ yìí fún, a kì í ra eléyìí tí ò da fún torí pé tó wuyì lára ẹ̀ ni Yorùbá fi ní bàbá dáṣọ fọ́lẹ̀ àparò. tá bá sì gbé ọ̀lẹ níjà ó yẹ ká lè sìn délé, àti mọ̀pọ̀ lẹ́ni. Ó wá kó sáàárín àwọn èrò tó pọ̀ tí wọ́n ń jà tó ń ṣe kìkìrà. Àwa àgbẹ̀ níjà a mú kúrò láàrin àwọn tí ń jà yìí. Àwa filẹ̀ àní kó máa lọ. Ṣé àwọn káwọn tẹ́jọ́ ń jà yẹn tó lè lọ padà bá lẹ́yìn láti mọ̀ tó nà án. Ìyẹn náà fi ní tá a bá gbé ọ̀lẹ níjà a gbọ́dọ̀ sìn délé. Ṣé ń bá mi bọ̀ lórí ìkànnì yìí, orí ètò náà la wà ládúláwọ̀. Òwe ẹlẹ́ẹ̀kejì rèé. Wọ́n ní ẹ̀rúkọ́ tí ayé ò fẹ́ yìn ni wọ́n ń fi orí ẹ̀ lugi. Ẹ̀rúkọ́ tí ayé ò fẹ́ yìn ni wọ́n ń fi orí ẹ̀ lugi. Kí lẹ̀rúkọ́? Àti pé kí ló fàdí tí wọ́n fi ń fi orí ẹ̀ lu igi? Ẹ̀rúkọ́ jẹ́ ohun kan tí a máa ń fi irin ọkọ́ sí, tí a máa fi ń ro oko. Àwọn àgbẹ̀ ló máa ń lò ó. Àwọn àgbẹ̀ ni wọ́n ń lo ọkọ́. Igi tí ó wà lára tí a fi irin sí yìí ìní ń pè ní ẹ̀rú ọkọ́. Pípè rẹ̀ ní ẹ̀rúkọ́, ṣùgbọ́n kó lè jẹ́ àpèjálẹ̀ kó lè yé wa dáadáa ní ẹ̀rú ọkọ́. Igi yìí ni wọ́n ń pè ní ẹ̀rú ọkọ́. Tá bá wá ti fi ro ilẹ̀, àwọn erùpẹ̀ máa ń wà ní abẹ́ pàápàá jùlọ tó bá jẹ́ ní òjò, wọ́n ti lẹ̀ mọ́ àwọn ọkọ́ yìí. Èyí tó fi wá yẹ ká fi nǹkan kan há dànù ní ara ẹ̀. A wá mú orí ibi kọngọ tó wà níbi ẹ̀yìn ẹ̀, ó dàbí ẹ̀yìn orí báyìí. A wá fi lu ibì kan láti jẹ́ kí ẹ̀pẹ̀ yẹn kó gbọ̀n dànù. Òye yìí làwọn Yorùbá wí náà fi ní ẹ̀rúkọ́ táyé ò fẹ́ yìn là ń forí ẹ̀ lugi. Àwọn òun wà ní òwe ìṣiṣẹ́ fún ẹni tí kò yí gboríyìn nídìí iṣẹ́ tó bá ń ṣe. Bóyá ó ṣiṣẹ́ kan, ó ti ṣe wọn kì í fún lóríyìn. Dípò tí wọ́n tún fi fún lóríyìn, wọ́n tún máa fàbùkù kan ni, wọ́n tún máa kí ló ṣe, ó ṣe tó nǹkan kan. Irú àwọn yìí ni òwe yìí la máa ń pa fún ẹ̀. Ò ní bínú ni ẹ̀rúkọ́ táyé ò bá fẹ́ yìn ni wọ́n forí ẹ̀ lugi. Èyí ni àwọn òwe tá a mú wá lónìí lórí ìkànnì yìí. Tó bá tún dọjọ́ mi ẹ tún pàdé wa lórí ìkànnì adúláwọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. Ẹ máa bá wa like kẹ́sì máa love ẹ̀. Nọ́mbà mi rèé fún àǹfààní ẹni tó bá fẹ́ pè mí fún nǹkan kan tàbí kejì. Iná la pè ní 081 2947 80 13. Òdo ẹ̀jọ ọ̀kan èjì ẹ̀sán ẹ̀rin èje ẹ̀jọ òdo ọ̀kan àti ẹ̀ta. Ní kẹ́ máa pè mí sí. Oyèlékè yín náà ni ọmọ wọn nílùú Wàré, ọmọ wọn nílé ńlá. Àwa tún náà lọmọ pa àmọ́ ọmọ ogun jàálà. Ó tún dìgbà kan náà lórí ìkànnì.